tó lórúkọ Ọlọ́run Olódùmarè ọba tí bá ní ṣèyí tó ṣòro nínú ayé ẹni. Olèmi Abíọ́dún ọmọ bàbá tó ń jọ láwùyè òní mo fi ń kí yín fún ti sáà yìí. Mo kí yín ẹ káàárọ̀ ńbẹ̀rún, mo kí yín ẹ káàsán, bó bá sì jásálẹ́ òun lẹ̀yin ń wò mí, mo kí yín ẹ káalẹ́. Abíọ́dún ni mò ń jẹ́, bàbá mi ló ń jọ láwùyè. Ẹ jẹ́ kí n kọ́kọ́ máa fi àsìkò yìí kí n máa fi tọrọ àforíjìn lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá látàrí wípé live program tí mo rìkọ́ọ̀dù lánàá níbi tí a ti ń ka ìwé tí àkọlé rẹ̀ ń jẹ́ SOARA fúnra mi òní mo ṣèṣì tí mo fọwọ́ ara mi yọ kúrò lórí YouTube channel mi. Fún ìdí èyí mo tọrọ àforíjìn, ẹ má bínú. Gbogbo ìgbìyànjú òní mo gbà láti dá fídíò náà padà, ṣùgbọ́n ṣe mọ̀ wípé àlàpà tó bá ti ṣe tán àti wó kò ní gbọ́ pípadì tì lẹ́yìn. Mo tọrọ àforíjìn lọ́wọ́ yín lẹ́ẹ̀kan sí. Ìdí nìyí tí mo fi rò wípé mo ní láti tún fídíò náà ṣe bó tilẹ̀ jẹ́ wípé kò ní jẹ́ live mọ́ bíi ti àkọ́kọ́. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ hòròhòrò mú ìyàwó ó sàn ju yàrá òfìfo lọ. Ìwé náà ń láti máa tẹ̀síwájú. SOARA Orí Kínní, àkọlé tó ń bẹ ńbẹ̀ òun ni mo pè ní ọ̀gànjọ́ òru. Ìwé tẹ́ gbádùn dáadáa ni o, ẹ wá nǹkan fìdílé, ẹ kí sáwọn aládùúgbò yín náà kẹ́ ẹ máa bá mi ká lọ. Orí Kínní la ó ti bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí mo ti wí, ṣùgbọ́n àkíyèsí pàtàkì, ẹnikẹ́ni kò gbúdọ̀ yọlò nínú ìwé yìí láìsí wípé wọ́n gba àṣẹ lọ́wọ́ èmi Abíọ́dún ọmọ Láwùyí. Ẹ máa bá mi ká lọ o. Gbogbo orúkọ ìlú, ènìyàn, ẹranko tàbí ibikíbi tí a lò nínú ìwé yìí kì í ṣe ti ẹnikẹ́ni o. Ẹnikẹ́ni tí àwọn kìnnì wọ̀nyí bá ti wọn mu kí wọ́n foríjì wá. Èpo ẹ̀pà ni ó kàn jọ pósí ẹ̀lírí lásán ni, a ò ní ẹnikẹ́ni lọ́kàn rárá. Ọ̀gànjọ́ òru, ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kan báyìí ó dúró níwájú ọgbà ẹ̀wọ̀n. Àlùfáà kan tó wọ aṣọ funfun kan tó fẹ́rẹ̀ẹ́ bo ẹsẹ̀ rẹ̀ pátápátá ó sọ̀kalẹ̀ nínú ọkọ̀ náà pẹ̀lú bíbélì rẹ̀ lọ́wọ́. Ó pa ilẹ̀kùn ọkọ̀ dé, ó sì há ní kọ́kọ́rọ́. Lẹ́yìn náà ló wọ inú ọgbà ẹ̀wọ̀n náà lọ. Lẹ́yìn ìṣẹ́jú díẹ̀ tí àlùfáà náà ti bẹ̀rẹ̀ sí ní wàásù tó sì ń gbàdúrà fún gbogbo àwọn ẹlẹ́wọ̀n nínú yàrá kótópó kan báyìí tí gbogbo wọn wà tó dúdú kirikiri bí òkúṣu aró. Àlùfáà náà dé yàrá kan báyìí, ó na ìwé pélébé kan sí ọkùnrin kan nínú yàrá náà. Lẹ́yìn náà ló gba ilé ìgbọ̀nsẹ̀ kan tí kò jìnnà sí yàrá náà púpọ̀ lọ. Kò sì pẹ́ rárá tó fi tún jáde padà. Bí ó ti jáde ní ilé ìgbọ̀nsẹ̀ náà, kò wulẹ̀ gbàdúrà fún ẹnikẹ́ni mọ́. Ọ̀nà ìta ló fi orí lé tààrà. Ó dé ìdí ọkọ̀ rẹ̀, ó síná, ó sì bá tirẹ̀ lọ. Kò pẹ́ púpọ̀ tó lọ tán tí ọkùnrin kan nínú yàrá tí àlùfáà náà dé kẹ́yìn fi ń pariwo pé òun fẹ́ lọ ṣe ìgbọ̀nsẹ̀. Wọ́dà kan tọ̀ ọ́ wá lẹ́sẹ̀kẹsẹ̀, ó fi ṣẹ́kẹ́ṣẹkẹ̀ sí i lọ́wọ́ àti ẹsẹ̀, ó sì mú un lọ sí ibi tí yóò ti ṣe ìgbọ̀nsẹ̀ náà. Bí wọ́n ti dé ẹnu ọ̀nà ilé ìgbọ̀nsẹ̀ tí àlùfáà náà wọ̀ ní ẹ̀ẹ̀kan, wọ́dà dúró sí ìta ní tirẹ̀, ọkùnrin ẹlẹ́wọ̀n náà sì wọ ilé ìgbọ̀nsẹ̀ náà lọ. Ó tó nǹkan bí ìṣẹ́jú mẹ́wàá kó tó tún jáde padà. Wọ́dà náà sì dá padà sínú sẹ́ẹ̀lì rẹ̀, ó ti ilẹ̀kùn, ó sì há ní kọ́kọ́rọ́. Lẹ́yìn náà òun ló bá tirẹ̀ lọ. Aago 12 òru kọjá ìṣẹ́jú 11. Gbogbo àwọn wọ́dà tó wà lẹ́nu iṣẹ́ ló ti sùn fọnfọn. Ọ̀kan nínú wọn ló jọ pé kò sùn wọra ní tirẹ̀. Kì í ṣe pé bóyá kò fẹ́ sùn, àwọn yàmùyàmú tó ń kùn yúnmúyúnmú ni kò jẹ́ kó lè sùn wọra. Ariwo àwọn yàmùyàmú ọ̀hún ó bù áyà. Bí wọ́n ti ń kọrin sí i létí ló ń gbá ara rẹ̀ lábàrá pa. Bẹ́ẹ̀ ló ń họra kùràkùrà bí oníkúrú náà. Ó ti na wábiwọ́sí sí ara rẹ̀ lára. Òjijì òun ló gbúròó ọkọ̀ kan tó dúró ní ìta. Ó mú iná àtẹ̀tàn ọwọ́ rẹ̀, ó yẹ aago wò lára ògiri. Ó rí i pé ọjọ́ ti lọ. Ó wò ó pé ta ló lè jẹ́ lóru ọ̀gànjọ́ náà. Ó ní bóyá àwọn onífàyàwọ́ kan ló ń gbé mọ́tò kọjá lọ. Ṣé ohun tí ò bá ṣe ni rí, a kì í sọ wípé ó tún dé. Àwọn onífàyàwọ́ wọn ò ṣẹ̀ṣẹ̀ máa gbé mọ́tò gba ibẹ̀. Ó ti di mọ́lí mọ́ wọn lára. Ọkùnrin náà tún pa iná àtẹ̀tàn rẹ̀. Ẹsẹ̀kẹsẹ̀ òun ni oorun ti fẹ́ máa gbé e lọ. Òjijì ló tún bẹ̀rẹ̀ sí ní gbọ́ gìrìgìrì ẹsẹ̀ ní ìta lọ́hùn-ún.
tí àwọn kan sì tún kùn yùmùyùmù. Ara bẹ̀rẹ̀ sí ní fún. Ẹsẹ̀kẹsẹ̀ ló tún tan iná àtẹ̀tàn rẹ̀ padà. Ó jí àwọn tó kù rẹ̀ tí wọ́n jọ wà lẹ́nu iṣẹ́, ṣùgbọ́n àwọn kan yíra padà lásán ni. Ẹsẹ̀kẹsẹ̀ òun ni wọ́n tún bẹ̀rẹ̀ sí ní sun oorun. Ẹsẹ̀kẹsẹ̀ òun ni wọ́n tún bẹ̀rẹ̀ sí ní han oorun. Bẹ́ẹ̀ ni oorun híhan wọn ń rinlẹ̀ bí ìgbà tí ọkọ̀ eléjò bá ń gun òkè. Ọ̀nà ọ̀fun wọn ń kùn rìrì bí òjò. Ọkùnrin náà dìde ní tirẹ̀. Ó sì bẹ̀rẹ̀ sí ní fi iná àtẹ̀tọ́wọ́ rẹ̀ yẹ gbogbo àwọn tó wà nínú àhámọ́ wò ní ọ̀kọ̀ọ̀kan. Ó rí i pé gbogbo wọn ló ti sùn fanfan. Ó kù díẹ̀ kó dé sẹ́ẹ̀lì tí àlùfáà kan dé kẹ́yìn ní ọ̀sán ló gbọ́ gbìyì ní ìta bíi pé ẹnìkan bẹ́ sílẹ̀ látòrí ìgànná. Ó kára ró díẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Ó yọ fèrè lápò, ó sì fi sí ẹnu ṣùgbọ́n kò fọ́n. Ògúnlànà tó ń lànà àgbàrá nínú ẹ̀rùn kò kúkú ya wèrè. Alẹ́ ní kò ní rí bẹ́ẹ̀ kó padà rí bẹ́ẹ̀ ni. Ìmúrasílẹ̀ òun nìjẹ́ ẹkùn. Ó wò ó pé bó bá rí bí òun ti rò ó, yóò rọrùn fún òun láti lè tètè fún fèrè láti lè pe àkíyèsí àwọn tó kù òun pé ewu ti wọlé dé. Bí fèrè náà bá wà lẹ́nu òun, yóò rọrùn fún òun. Ó bẹ̀rẹ̀ sí ní yọ́ kẹ́lẹ́kẹ́lẹ́ lọ sí ẹnu ọ̀nà ìta láti lọ ṣe àlámí ohun tó ń ṣẹlẹ̀. Ní inú sẹ́ẹ̀lì tí àlùfáà tó wá ní ọ̀sán ti fún ẹnìkan ní ìwé pélébé kan, ọkùnrin kan dìde níbi tó dàyà délẹ̀ sí. Ó jí àwọn mẹ́rin mìíràn tí wọ́n jọ wà nínú sẹ́ẹ̀lì náà. Bẹ́ẹ̀ ló ń sọ̀rọ̀ sí wọn kẹ́lẹ́kẹ́lẹ́ báyìí pé kànájẹ́gbọ́n, kúlúsọ, ìdì, ṣúàrá, ẹ dìde, àsìkò náà ti fẹ́rẹ̀ẹ́ tó. Ṣúàrá náà pọ̀pọ̀n, ó ní àsìkò wo? Ṣé pípadàbọ̀ Jésù olùgbàlà? Ọkùnrin náà wọ́ òsé, ó ní rárá, pípadàbọ̀ ànábì ni. Ṣé bí mo ti sọ fún ọ lọ́sàn pé wọn ò yọ ọ́ nínú ẹ̀wọ̀n tí ó wà yìí, wọn ò sì ṣe ìlérí kan kí n má mú un ṣẹ rí. Ṣúàrá ní bẹ́ẹ̀ ni, ẹ sọ bẹ́ẹ̀ ní tòótọ́. Ọkùnrin náà tún fèsì, ó ní àsìkò náà ti tó báyìí. Ṣúàrá ní láàjìn yìí. Ọkùnrin náà tún fèsì, ó ní ṣé ọ̀sán ni ìwọ ń gbèrò àti lọ ni? Bó bá jẹ́ ọ̀sán ni ìwọ fẹ́ lọ ní tiẹ̀, o lè dúró di ọ̀sán, àwa ò ní pẹ́ ní tiwa. Ọ̀nà wo la wá fẹ́ gbà lọ báyìí? Ṣẹ́kẹ́ṣẹkẹ̀ rèé lọ́wọ́ àti ẹsẹ̀ wa yìí. Bí ọ̀rọ̀ bá tilẹ̀ wá di ti eré sísá, báwo ni a sì fẹ́ ṣe é? Kànájàngbá ní ọ̀wù Ṣúàrá, wọ́n ní kó wá jẹ sàárì òní ọjọ́ wọnú. Ṣé epo òun ni wọ́n ní kó mú wá ni àbí ata? Ọ̀gá, ṣé ó dá yín lójú pé àwọn eruku máa wá ní alẹ́ yìí? Ọkùnrin náà dáhùn, ó ní tí àìní wá ti jẹ́, ojú ti ń ro gbogbo wọn ti pẹ́ bíi ká ti padà sí àárín ìlú. Ṣùgbọ́n mo jẹ́ kó yé wọn pé bí ọ̀gẹ̀dẹ̀ ò bá pọ́n kì í rọ̀. Mo yẹ kí wọ́n mọ̀ pé ohun gbogbo òun ló ní àsìkò tirẹ̀. Irú ọjọ́ òní ò bá ti wáyé tipẹ́. Ṣùgbọ́n mo jẹ́ kí wọ́n mọ̀ pé ènìyàn tó bá ń gbin àgbàdo lórí ilẹ̀ ọ̀dàn lásìkò ẹ̀rùn, olúwa rẹ̀ ó kàn ń ṣe ara rẹ̀ lófò ni. Ìdí ní ká tilẹ̀ gbà pé wọ́n dé báyìí, báwo la sì fẹ́ ṣe ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ ọwọ́ àti ẹsẹ̀ wa wọ̀nyí? Ìtì ọ̀gẹ̀dẹ̀ nìyẹn, kò tó ohun tí à ń fi àdá bẹ́. Kúlúsọ ní àwọn àgbà wọn a máa sọ bẹ́ẹ̀ ní tòótọ́, ṣùgbọ́n àáké ò ṣe fi hó sàn. Bẹ́ẹ̀ ni ọ̀bẹ ò ṣe la igi. Bá ò sì rí tàgíìrì àwọ̀ òhu. Orin wo òun la ó kọ sí gbẹ̀dú báyìí? Orí ejò ní orin tí ò bá ṣòro kọ kò lè ṣòro gbè láéláé. Ẹ fọkàn balẹ̀, ogun tá ò bá múra sílẹ̀ fún òní ńlá ni lóògùn. Èyí tá a bá múra fún lakọ̀ ní bá ni. Orí ejò tí ọwọ́ bọ ẹnu, ó sì yọ kọ́kọ́rọ́ kékeré kan báyìí jáde lábẹ́ ahọ́n. Ó fi kọ́kọ́rọ́ náà sí ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ tó wà lọ́wọ́ ara rẹ̀. Bẹ́ẹ̀ ló sì ti ẹsẹ̀ náà. Ó rọra kó méjèèjì sí ẹ̀gbẹ́ kan kó má bàa pariwo. Lẹ́yìn náà ló bẹ̀rẹ̀ sí ní tú ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ ọwọ́ àti ẹsẹ̀ àwọn tó kù náà. Lẹ́yìn tó ṣe gbogbo èyí tán, ó gbọ́ kìí ní ìta. Ó ní wọ́n ti dé báyìí, ìgbàkúùgbà ó ní wọ́n lè wọlé. Mo fẹ́ kí ẹ ṣara gírí torí a lè rò pé yóò sí bóró
kó lọ tìpà mọ́ èrò kọ́. Kò sí ojú àánú kankan mọ́ báyìí. Ìtàkùn tó bá ní kérin mọ́ gòkè àlọ́ ni. Òun àti erin ni wọ́n jọ ń lọ. Ajá tó bá dùbú ẹkùn yóò sùn nínú àgbàrá ẹ̀jẹ̀. Ẹ múra láti ṣe bí àgékù ejò tí ṣòro bí agbọ́n. Orí ejò dìde nílẹ̀, ó sì lọ sí ẹnu ọ̀nà. Ó tún ti kọ́kọ́rọ́ ọwọ́ rẹ̀ bọ àgádágodo tó wà lẹ́nu ọ̀nà. Ó sì ṣí i. Bí ó ti ṣí i tán, ó fẹ́ yọ àgádágodo náà ni ọkùnrin wọ́dà tó ń gbọ́ gìrìgìrì ẹsẹ̀ lẹ́ẹ̀kan tan iná sí inú sẹ́ẹ̀lì náà yàn lójijì láti ọ̀kánkán. Orí ejò sá pamọ́ sí kọ̀rọ̀ ẹnu ọ̀nà náà kí ẹni tó tan iná náà má bàa rí. Àyà gbogbo wọn ló ń sọ kúlúkúlú. Ọkùnrin wọ́dà tó tan iná náà ṣàkíyèsí pé àgádágodo tó wà lẹ́nu sẹ́ẹ̀lì náà wà ní ṣíṣí. Ó yẹ àwọn kọ́kọ́rọ́ tó so mọ́ ara wò, ó sì rí i pé ti sẹ́ẹ̀lì náà wà lára òun. Ìyàlẹ́nu òun ni èyí jẹ́ fún un. Ẹsẹ̀kẹsẹ̀ ló rìn kánmọ́kánmọ́ bọ̀ wá sí ibi ilẹ̀kùn náà. Bí ó ti dé ẹnu ọ̀nà sẹ́ẹ̀lì náà, ó tan iná sínú ilé. Ó rí i pé àwọn márààrún tó wà nínú sẹ́ẹ̀lì náà sì wà níbẹ̀. Ẹnìkan tilẹ̀ sùn sí ẹnu ọ̀nà gangan. Ó mí sẹlẹ̀. Ẹsẹ̀kẹsẹ̀ ló sáré sí ibi ẹnu ọ̀nà kó lè ti ilẹ̀kùn náà. Bí ó ti gbá àgádágodo náà mú ni orí ejò dìde wùyà tó sì fi ọwọ́ ọ̀tún bo ọkùnrin náà lẹ́nu. Bẹ́ẹ̀ ló fi ọwọ́ òsì gà á ní ọrùn tó sì ń fún un pínpín. Kí wọ́dà náà tó mọ ohun tó ń ṣẹlẹ̀, orí ejò ti fi orí rẹ̀ sọ ìgànná ní ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀. Ọkùnrin náà wálẹ̀ wọ̀ lára ògiri tí wọ́n fi orí rẹ̀ sọ, ó sì dákú lọ gbanagada. Ẹsẹ̀kẹsẹ̀ òun ni àwọn mẹ́rin tó kù náà sá jáde nínú ẹ̀wọ̀n tí wọ́n wà. Orí ejò bọ́ aṣọ wọ́dà náà, ó sì bẹ̀rẹ̀ sí ní kó wọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Lẹ́yìn tó wọ aṣọ náà tán, ó mú kọ́kọ́rọ́ tó wà lára wọ́dà tó nà gbalaja sílẹ̀ náà, ó sì fi ọwọ́ ṣe àpèjúwe fún àwọn tó kù rẹ̀ pé kí wọ́n jẹ́ kí àwọn ó lọ. Bí wọ́n ti dé ibi tí àwọn wọ́dà tó kù sùn sí, ó mọ̀ pé kò sí bí òun ti fẹ́ ṣí ilẹ̀kùn ìta tí àwọn wọ́dà náà ò ní jí. Ó mú fèrè tó wà lára aṣọ náà, ó fi sí ẹnu. Bí ó ti fẹ́ fun fèrè náà, ló tún rántí pé bí òun bá fun fèrè náà tí òun sì sọ fún àwọn tó wà nínú ilé náà pé àwọn ẹlẹ́wọ̀n kan ti ń gbìyànjú àti sá lọ nínú ilé lọ́hùn-ún. Bí àwọn bá dá àgìrì lọ sí ibẹ̀, àwọn tó wà ní ìta náà yóò ti wà ní ìmúrasílẹ̀. Ó sì ṣeéṣe kí àwọn ènìyàn ọ̀hún má ti ráàyè wọlé sí inú ọgbà náà. Yóò ṣòro fún àwọn láti kọjá lọ. Ó yọ fèrè náà lẹ́nu, ó sì sọ wúyẹ́wúyẹ́ fún àwọn tó kù rẹ̀ pé ẹ ní láti múra sílẹ̀ láti kojú àwọn wọ̀nyí bí wọ́n bá jí lásìkò tí mò ń gbìyànjú láti ṣí ilẹ̀kùn yìí. Gbogbo wọn sì sọ pé kò bá ewu dé. Wọ́n ní ọ̀kẹ́rẹ́ tí yóò gungi ọ̀gẹ̀dẹ̀, èékánná rẹ̀ ó ní láti mú ṣáṣá. Ẹni tí yóò dá àwọn dúró ní ibi tí àwọn wà yìí, ojú olúwa rẹ̀ yóò rí màbo. Orí ejò súnmọ́ ẹnu ọ̀nà. Ó rọra da ojú iná àtẹ̀tàn ọwọ́ rẹ̀ dé ikùn. Ó sì tàn. Ìdí tó fi ṣe bẹ́ẹ̀ ni pé kí iná náà má bàa mọ́lẹ̀ dáadáa. Ó mú kọ́kọ́rọ́ tó fi sí ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ ọwọ́ àti ti ẹsẹ̀ rẹ̀ lẹ́ẹ̀kan. Ó fi sí ilẹ̀kùn náà títí, ṣùgbọ́n ilẹ̀kùn kò sí. Ibi tó ti ń gbìyànjú àti ṣí lágídí ni kọ́kọ́rọ́ náà ti dá gbáwú. Kọ́kọ́rọ́ náà dó gbara nílẹ̀ lórí kankéré. Ẹsẹ̀kẹsẹ̀ òun ni orí ejò pa iná àtẹ̀tàn ọwọ́ rẹ̀. Wọ́n pa lọ́lọ́ bí adágún omi. Wọ́n rí tí àwọn wọ́dà tó ti sùn náà paradà. Ìdí àwọn márààrún di omi. Ọkàn wọn ń lù kìkì, ṣùgbọ́n ẹsẹ̀kẹsẹ̀ òun ni àwọn wọ́dà náà tún sùn lọ fọnfọn. Orí ejò tún iná ọwọ́ rẹ̀ tàn. Ó mú kọ́kọ́rọ́ tó pọ̀ díẹ̀ tó wà lára ẹ̀wù wọ́dà tó dákú sẹ́nu ọ̀nà lọ́hùn-ún. Ó wá bẹ̀rẹ̀ sí ní mú àwọn kọ́kọ́rọ́ tí wọ́n so pọ̀ mọ́ ara wọn náà ní ẹyọ kọ̀ọ̀kan láti ṣí ilẹ̀kùn náà. Orí kọ́kọ́rọ́ ẹlẹ́kẹ̀wàá òun ni ilẹ̀kùn náà ti ṣí, tí àwọn márààrún sì ráàyè jáde sí ìta. Atẹ́gùn àlàáfíà fẹ́ sí wọn. Orí ejò tún rọra tan iná àtẹ̀tàn ọwọ́ rẹ̀ sí ẹnu géètì ọgbà ẹ̀wọ̀n náà ní ọ̀kánkán. Ó rí i pé kò sí ẹnikẹ́ni ní ibẹ̀. Ó rò ó lọ́kàn pé dájúdájú àwọn tó ń ṣọ́ géètì náà ti lọ sùn. Ẹsẹ̀kẹsẹ̀ náà ló sì pa iná. Ó ní àlọ́ yá
oníbodè apòmù. Bí ó ti yí ẹsẹ̀ padà ni ẹnìkan gbé ìbọn sí i lórí. Ẹsẹ̀kẹsẹ̀ ni gbogbo wọn di omi. Wọ́n fẹ́rẹ̀ lè máa tọ̀ sí ṣòkòtò. Ara orí ejò bẹ̀rẹ̀ sí ní wárìrì. Ẹni tó gbé ìbọn sí i lórí náà tan iná sí i lójú. Ó ní, ọ̀gá, ẹ̀yin ni. Ọlọ́run ni kò jẹ́ kí n yáwọ́. Orí ejò ní, ìwọ ni Àjàyí. Àyà mi padà wá gbowó wá gbọmọ. Ẹ̀rù ti bà mí. Kí ló dé tó pẹ́ ẹ̀yin tó bẹ́ẹ̀? Àjàyí ní, ẹ má bínú ọ̀gá. Àṣà ò pẹ́ lóko bẹ́ẹ̀ rí, ọ̀nà ló jìn. Àwọn aṣọ́gẹ́ẹ̀tì wọn ló dí wa lọ́wọ́ díẹ̀. Wọ́n gbóná bí ẹlẹ́gùn ṣàpọ̀nná. Ṣùgbọ́n àwa náà jẹ́ kó yé wọn pé agídí ata kò lè tó ti ọlọ ata. Bí adìyẹ pé 20, bí wọ́n pé 200, àgò òní yóò dé wọn. Àwọn márààrún láti dè mọ́nú ilé kó tó pò ọ̀kan yẹ bí adìyẹ. Orí ejò ní, o káre láé, ẹ̀yin mélòó lẹ wá wá? Àjàyí ní, àwa 9 ni bàbá. Ó bẹ̀rẹ̀ sí ní tan iná sí àwọn tó kù lójú. Orí ejò ní, ayọ́mẹyẹ náà wá. Mo rò pé ẹni ó fẹ́ rẹ̀ díẹ̀ ni. Àjàyí ní, bẹ́ẹ̀ ni bàbá. Ó kàn wò pé òní tí bàbá ń padà sílé yìí, òun gbọ́dọ̀ wà lára àwọn tí yóò lọ gbé bàbá wálé. Ẹ káre, omi gbígbóná wà gbọ́dọ̀ pẹ́ lẹ́nu o. Ẹ jẹ́ kí a máa sọ ìyókù bí a bá délé. Gbogbo wọn ń jáde lọ sí ìta géètì. Bí wọ́n ti dé ìta, ọkọ̀ ńlá tó lè gba èrò 18 funfun kan báyìí ó ń ṣiṣẹ́ kalẹ̀ ní ìta. Gbogbo wọn wọnú ọkọ̀, wọ́n sì sáré kúrò níbẹ̀. Wọ́n ti rìn jìnnà dáadáa kí Àjàyí tó ní, báwo ni tí ọkùnrin yìí ṣe jẹ́ bàbá? Orí ejò yíjú sẹ́yìn láti wo SOARA. Ó ní, SOARA ni orúkọ rẹ̀. Ó nílò ìrànlọ́wọ́ wa ni. Gẹ́gẹ́ bí ó ti wí, kò nílò ju ọjọ́ 3 sí 4 lọ́dọ̀ wa tí yóò fi gba ibi tirẹ̀ lọ. Kò burú bàbá. Ohun tó jẹ́ kí n máa béèrè ni pé kò yẹ kí ọ̀gbẹ̀rì kó wọ gbódù. O ò parọ́, ẹni a bá fi máa wo nìkan ló yẹ kó wọ gbódù. Gbọ́ná Àjàyí, ibo lo ti rí kọ́kọ́rọ́ ajẹ́bí idán tí o mú wá fún mi lọ́sàn-án àná yẹn ná? Gbogbo ohun tí mo bá tì í bọ̀ òun ló ń ṣí. Àjàyí rọra rẹ́rìn-ín. Ó ní, orílẹ̀-èdè China òní wọ́n ti bá mi rà á wá. Kò sí ilẹ̀kùn tàbí àgádágodo kan tí kò lè ṣí. Bẹ́ẹ̀ ni, mo gbà fún Àjàyí. Ó kàn dùn mí pé kọ́kọ́rọ́ náà ti kán mọ́ mi lọ́wọ́ níbi tí mo ti ń jára pààrà láti ṣí ilẹ̀kùn tó jáde sí ìta. Ìyẹn ò jámọ́ nǹkan kan ọ̀gá. Bí ẹ̀mí bá sì wà, ta ló sọ pé a ò lè jẹran tó ju erin lọ? Àṣà àti dúpẹ́ pé ẹ ti gba òmìnira báyìí. Bí a bá nílò 1000 irú kọ́kọ́rọ́ náà, a ó tún lọ rà á. Orí ejò ní, òótọ́ ló sọ Àjàyí. Ọjọ́ wo ni mo ti gba atẹ́gùn sára báyìí gbẹ̀yìn? Kò sí ohun tó dàbí òmìnira. Bẹ́ẹ̀ ni ọ̀gá, kò sí ohun tí a lè fi òmìnira wé. Orí ejò ní, kádélé kí n bomi sára, kí n sunrun àlàáfíà tí mo ti rí sùn láti nǹkan bí ọdún 10 tí mo ti lọ. Àjàyí ní, ó tó bẹ́ẹ̀ ọ̀gá. Aago 7 òwúrọ̀ ó kọjá ìṣẹ́jú 7. Ẹnìkan ò sọ̀rọ̀ sí ara wọn mọ́. Díẹ̀ nínú wọn ti ń sùn. Bẹ́ẹ̀ lọkọ̀ ń pa fẹ́ẹ́ lọ lójú pópó. Gbogbo agbègbè òun ló dá páropáro. Atẹ́gùn tó ń fẹ́ ó tutù mínímíní. Lójijì òní awakọ̀ ọkọ̀ wọn ṣàkíyèsí iná kan tí wọ́n dá sí ẹ̀gbẹ́ títì lọ́ọ̀kan tó ń jò hì. Ó sọ fún orí ejò pé ó jọ pé àwọn adigunjalè òun ló wà ní iwájú. Orí ejò ní, ṣé pé ẹ̀rù adigunjalè kan tún lè bà ọ́? Olówó lọ̀gá tálákà, alágbára òun lọ̀gá ọ̀lẹ. Ọmọlanke tó bá dúró de rélùwéè, ó ṣetán àti parẹ́ ni. Ó bẹ̀rẹ̀ sí ní jí àwọn tó kù nínú ọkọ̀. Ó sì sọ fún wọn pé kí wọ́n múra bí akin nítorí ìjì líle tó wà ní iwájú àwọn yìí. Ẹsẹ̀kẹsẹ̀ òní oorun ti dá lójú gbogbo wọn. Gbogbo wọn mú ìbọn wọn gírígírí. Wọ́n bá ìbọn ìléwọ́ kékeré kan. Wọ́n na ìbọn ìléwọ́ kékeré kan sí orí ejò. SOARA nìkan òní kò ní ìbọn lọ́wọ́. Àyà rẹ̀ ń sọ kúlúkúlú bí àyè eku tó ṣẹ̀ṣẹ̀ bọ́ lọ́wọ́ ológìnní. Ó fẹ́rẹ̀ lè máa tọ̀ sí ṣòkòtò. Dẹ́rẹ́bà náà pa iná iwájú ọkọ̀ kó lè rí iwájú dáadáa. Ó tẹ iná ọkọ̀ kanlẹ̀. Ọkọ̀ ń falẹ̀ ya lọ rárá bíi pé afẹ́fẹ́ ló ń gbé. Wọ́n ti fẹ́rẹ̀ dé ibi tí iná náà ti ń jò kí awakọ̀ náà tó tún tan iná ọkọ̀ padà. Ìgbà yìí ló tó ṣẹ̀ṣẹ̀ rí i pé
wọ́n ti gbé igi dí gbogbo ojú ọ̀nà náà. Ìgbà náà ló sì tún rí i pé àwọn ọlọ́pàá ni. Ó tẹ bírèkì ọkọ̀ lójijì, ọkọ̀ sì jùbàlà mọ́ ọ lọ́wọ́. Ẹsẹ̀kẹsẹ̀ òní gbogbo wọn ti ń sáré kó ìbọn ọwọ́ wọn pamọ́. Ọlọ́pàá méjì kan rìn bọ̀ ní ibi tí ọkọ̀ wọn dúró sí pẹ̀lú ìbọn lọ́wọ́. Àwọn mẹ́rin mìíràn sì ń sọ̀kalẹ̀ láti inú ọkọ̀ wọn. Ọlọ́pàá kan lọ sí ọ̀dọ̀ dẹ́rẹ́bà, ó ní "A kú ojúmọ́ o, ẹ káàárọ̀ ọ̀gá, ibo lẹ ti ń bọ̀ lóru ọ̀gànjọ́ yìí? Òkè Ọya la ti ń bọ̀ sà. Ọkọ̀ wa bàjẹ́ sójú ọ̀nà láti ọ̀sán ni, ó sì pẹ́ kí a tó rí ọkọ̀ náà tó ṣe tán." Ọlọ́pàá náà bẹ̀rẹ̀ sí ní tan iná sí inú ọkọ̀, ó ní kí ló dé tó fi wá jẹ́ pé ọkùnrin ní gbogbo èrò ọkọ̀. Dẹ́rẹ́bà ní "Ọ̀wù ọ̀gá, ṣe bí èrò tá a bá rí òun náà là ó gbé." Ọlọ́pàá náà ní "Ara ń fún mi sí yín, ó yá gbogbo yín ẹ máa sọ̀kalẹ̀, a ní láti yẹ ọkọ̀ yìí wò." Àwọn ọlọ́pàá mẹ́rin tí wọ́n sọ̀ nínú ọkọ̀, àwọn ọlọ́pàá nígbà tí ọkọ̀ àwọn orí ejò dé, wọ́n ti ń súnmọ́ mọ́tò náà. Orí ejò rọra fi ọwọ́ mú ìbọn rẹ̀ gírígírí, bẹ́ẹ̀ ló rọra mú ọwọ́ lọ sí ibi tí okó ìbọn náà wà. Ó ń sọ àsìkò tí àwọn ọlọ́pàá náà yóò súnmọ́ ọkọ̀ náà dáadáa kí òkò ìjà kó tó ti ẹnu ìbọn jò. Ọlọ́pàá tó wà ní ẹ̀gbẹ́ dẹ́rẹ́bà ní "Pa iná ọkọ̀ yẹn." "Ọ̀wù ọ̀gá, ṣé bí mo ti sọ fún yín pé ọkọ̀ bàjẹ́ lójú ọ̀nà ni, bí mo bá lè pa iná rẹ̀ báyìí, a jẹ́ pé a ti dé ibi tí a ó sùn nìyẹn. Kò burú, ó yá wá sílẹ̀kùn yìí kí gbogbo àwọn èrò ọkọ̀ ó sọ̀kalẹ̀, kí a lè yẹ inú ọkọ̀ yín wò dáadáa." Dẹ́rẹ́bà wo àwọn èrò rẹ̀ lẹ́yìn. Orí ejò fi orí sọ̀rọ̀ fún awakọ̀ náà. Ẹsẹ̀kẹsẹ̀ ni ọ̀rọ̀ náà ti yé yékéyéké. Ó sọ̀kalẹ̀ nínú ọkọ̀, ó sì rọra rìn lọ sí ẹ̀gbẹ́ kejì lọ́hùn-ún láti lọ sí ilẹ̀kùn ọkọ̀. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọ̀kan nínú àwọn ọlọ́pàá náà bẹ̀rẹ̀ sí ní dún, ó sì gbé ìpè náà. Lẹ́yìn ìṣẹ́jú àáyá díẹ̀ tó ti ń bá ẹni náà sọ̀rọ̀, ó ní "A ti ń bọ̀, a máa dé ibẹ̀ yẹn lẹ́sẹ̀kẹsẹ̀." Ó já ìpè náà, ó ní "Ọ̀gá, wọ́n ní àwọn ẹlẹ́wọ̀n kan sá kúrò ní ọgbà ẹ̀wọ̀n pé kí a tètè máa bọ̀ láti wá ran àwọn lọ́wọ́." Ọ̀gá wọn ní "Ó yá, ẹ gba owó epo lọ́wọ́ àwọn eléyìí kí ẹ jẹ́ kí wọ́n máa bá tiwọn lọ." Ẹsẹ̀kẹsẹ̀ ni dẹ́rẹ́bà kọwọ́ bọ àpò tó sì ka ẹgbẹ̀rún 5 fún wọn. Àwọn ọlọ́pàá sáré wọnú ọkọ̀ tiwọn. Wọ́n sọ fún dẹ́rẹ́bà náà pé kó kó igi tó wà lọ́nà kúrò fúnra rẹ̀. Ọkọ̀ wọn síná, ó sì fi orí lé ọ̀nà ibi tí ọkọ̀ àwọn orí ejò ti ń bọ̀. Gbogbo àwọn tó wà nínú ọkọ̀ ló mí kanlẹ̀. Lẹ́yìn tí wọ́n lọ tán ni àwọn méjì mìíràn sọ̀kalẹ̀ nínú ọkọ̀ àwọn orí ejò láti kún ẹni tó wa ọkọ̀ náà lọ́wọ́ kí wọ́n lè jọ kó igi kúrò lójú ọ̀nà. Lẹ́yìn tí wọ́n kó igi náà tán, wọ́n padà sínú ọkọ̀ sì ń pa fẹ́ẹ́ lọ lójú pópó. Wọn ò tí ì rìn ju ìrìn nǹkan bíi 30 ìṣẹ́jú lọ tí ọkọ̀ wọn fi bẹ̀rẹ̀ sí ní gàndí. Ọkọ̀ náà wúkọ́ bí ẹ̀mẹ́ta léraléra kó tó paná. Àyà gbogbo wọn ló já pa pé irú amúnisẹ̀sín ògòdò wo rèé lórí imú àwọn yìí. Gbogbo wọn ló sọ̀kalẹ̀ nínú ọkọ̀. Ẹni tó wa ọkọ̀ bẹ̀rẹ̀ sí ní yẹ gbogbo ẹ́ńjìn ọkọ̀ wò. Kò sí ibi tí kò fi ọwọ́ bọ̀ nínú ọkọ̀ náà tán. Ó gbá a lójú, gbá a nímú, síbẹ̀ ọkọ̀ ò gbọ́. Ṣé iṣó tí yóò bá fi ní ṣẹ̀sín, bí ó ti wù kí a fún ìdí máa tó, yóò padà jáde ni. Ó wá jọ pé iṣó èyí ò jáde lásán. Ó dàbí ẹni pé ó mú ariwo àti òórùn lọ́wọ́, nítorí pé kò sí ọgbọ́n tí wọ́n lè dá tí wọ́n fi lè kúrò ní ibẹ̀ àfi bí ilẹ̀ bá mọ́ tí wọ́n lọ wá atọ́kọ̀ṣe tí yóò bá wọn yẹ ọkọ̀ náà wò. Inú bẹ̀rẹ̀ sí ní bí awakọ̀ náà. Ó bẹ̀rẹ̀ sí ní ta ọkọ̀ náà ní ìpá, ṣùgbọ́n bí ènìyàn tilẹ̀ fi ẹgbẹ̀rún ọdún halẹ̀ mọ́ òkè Olúmọ, kò lè sá kúrò ní ibi tó wà. Ọgbọ́n ò di igi àfi ẹni tó bá ní okùn lọ́wọ́. Èrò dá gbogbo wọn ní ìjàkadì, kó wá bẹ̀rẹ̀ sí ní ronú ọ̀nà àbáyọ láàjìn náà. Wọ́n rí iná ọkọ̀ kan lókèrè tó ń bọ̀ ní ọ̀nà ọ̀dọ̀ wọn. Ẹsẹ̀kẹsẹ̀ òní kó wá ti lọ mú ìbọn rẹ̀. Wọ́n ń gbèrò àti dá ọkọ̀ náà dúró kí wọ́n sì já ọkọ̀ náà gbà, ṣùgbọ́n ohun tí wọ́n rò òun kọ́ ni wọ́n bá. Èkúrú tẹ̀yìn ní fàǹfà. Ọkọ̀ náà ti kà wọ́n tán kí wọ́n tó rí i pé ọkọ̀ àwọn ọmọ ológun ni. Pẹ́ẹ́ ni gbogbo wọn tú. Bẹ́ẹ̀
lòkò ìjà ń tẹnu ìbọn àwọn ọmọ ológun jò, ìbọn ń kùrìrì bí òjò, ẹnu ìbọn wọn ń bu iná yẹ̀rìyẹ̀rì bí olúkòso. Àṣé nǹkan ju nǹkan lọ ní tòótọ́, bí adẹ́tẹ̀ tó sáré kálùgbẹ́ tí wọ́n bi í pé kí ló dé, ó ní òun rí wèrè ni. Omi kéékèèké òun lalákan ti lè fọpo, bó bá gbìyànjú àti fọ epo nínú omi ńlá, omi yóò ru alákàn lọ tepotepo ni. Àfòpiná a máa pa iná ní tòótọ́, ṣùgbọ́n ọjọ́ tó bá gbìyànjú àti pa fìtílà yóò di àsun ni. Bí ó tilẹ̀ jẹ́ pé orí ejò àti àwọn ọmọ rẹ̀ gbójú wọ́n sì gbóyà, síbẹ̀ ó jọ pé ohun tó dára jù láti ṣe òun ni sísá tí wọ́n sá náà. Ajá tó rí jẹ́lẹ́jẹ́lẹ́ ìrù ẹkùn tó júbà ehoro, irú ajá bẹ́ẹ̀ òun ló lè dẹ́gbó bó bá tún di àmọ́dún. Mọ̀jàmọ̀sá òun sì ní yìí ogun. Mọ̀jàmọ̀sá òun sì ní yìí ogun. Bí wọ́n ti fọ́n sínú igbó, òun ni àwọn sójà náà ti bẹ́ sílẹ̀ nínú ọkọ̀ wọn tí wọ́n sì ń fi ìbọn sìn wọ́n wọnú igbó lọ. Òjijì òun ni orí ejò pariwo tóò, ọta ìbọn ti là á ní ibi ikùn báyìí. Wọ̀ọ̀rọ̀wọ̀ òun ni ìfun rẹ̀ sì tú síta bí ìfun ẹran. Ó ṣubú lulẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀, ìbọn ọwọ́ rẹ̀ sì fò lọ firi jangan. Pọ̀ bí ọ̀sán wọ̀, òun ni ìbọn ọwọ́ rẹ̀ balẹ̀ sí ibi ẹsẹ̀ SOARA tó ń sá lọ ní iwájú. SOARA dúró sí i, ó ń wo orí ejò fírífírí tí ojú ń rí mú lọ́kànkán bó ti ń jẹ̀rora nílẹ̀. Bẹ́ẹ̀ lọ́ta ìbọn ń kùn fírífí létí rẹ̀. Ó bẹ̀rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀, ó sì mú ìbọn orí ejò tó bọ́ sí ibi ẹsẹ̀ rẹ̀. Ó wo gbogbo àyíká, kò rí gbogbo àwọn tí wọ́n jọ sá wọnú igbó mọ́. Ó wo ọ̀kánkán, ó rí i pé àwọn ọmọ ológun náà sì ń bọ̀ lọ́dọ̀ àwọn. Ó dojú ìbọn kọ wọ́n, ó sì fi ọwọ́ bo orí ejò lẹ́nu. Ó wá rọra fi ara pamọ́ sí ẹ̀yìn igi kan báyìí. Ó wá bẹ̀rẹ̀ sí ṣọ́ ìgbà tí àwọn ọmọ ológun náà tí wọn yóò súnmọ́ ọ̀dọ̀ òun dáadáa kó lè ráàyè dáná ìbọn yá wọn. SOARA ó ti gbé ìbọn tó jábọ́, ó farapamọ́ sẹ́yìn igi kan. Ó wá ń ṣọ́ ìgbà àti àkókò tí àwọn ọmọ ológun tí wọ́n súnmọ́ òun dáadáa. Irú àrà wo òun lẹ rò pé SOARA ṣe tán láti dá lóru ọ̀gànjọ́ yìí? Ibí ni wọ́n ti máa ṣẹnu ní dédé síbí fún ti sáà yìí. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá. Láṣẹ Olódùmarè, orí ń fáwọn o, ẹ̀dọ̀ kì í dùn gbé. Òtútù kì í mẹ́ja lálẹ́ odò, ẹnìkan kì í kó dídí mọ̀dẹ̀, wọn kì í kí kú rọ́jú. Bọ́lọ̀ ń bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn, ọjọ́ mẹ́jọ ìyíhun ọjọ́ Sunday tó ń bọ̀, ọjọ́ àìkú, òun làá tún máa pàdé tá a tún máa tẹ̀síwájú lórí ìtàn SOARA pẹ̀lú àṣẹ Olódùmarè. Déédéé aago kan sí aago méjì òun ló ṣeéṣe kẹ́ ẹ tún máa bá mi pàdé ní ọjọ́ mẹ́jọ láṣẹ Olódùmarè. Ẹ̀yin ò ní kú o, èmi náà ò ní kú. Wọn ò ní gbá burú sí yín, ẹ̀yin náà ò ní gbá burú sí mi láṣẹ Olódùmarè. Ẹ má gbàgbé láti bá mi darapọ̀ mọ́ YouTube page mi, níbi tí ẹ ó ti máa rí àwọn àṣírí tó lóòrìn tó farasin kó dáadáa. Ibẹ̀ lẹ́ẹ̀ ti máa bá pàdé, tẹ́ẹ̀ ti máa jàǹfààní àwọn àṣírí wọ̀nyí, yíyún àwọn bàbá wa tí wọ́n fi ń ṣagbára láyé àtijọ́. Abíọ́dún ni mò ń jẹ́, bàbá mi ló ń jọ́ Láwuyè. Pẹ̀lú àṣẹ Olódùmarè, ayọ̀ àti àlàáfíà tí mo fi yín lẹ̀ sí lónìí, òun náà ni wọ́n tún padà máa bá yín lẹ́ẹ̀mí. Ó dìgbà kan náà.